water pass. But she very high. After one, original time draw extra. Go back, water pass. So yeah. Má wọlé tó wá pé tí Camry yẹn ni send pictures mi WhatsApp. Kò sí wàhálà, má wọlé. Ẹ káàsán. Màá rí ẹ. Okay, kò sí wàhálà. Ẹ káàsán. Mo ojú familiar. Ojú mi sá. Rárá sá, èyí tí rí yín. Kì í sí wọn NEPA tí ẹ wá jáná lẹ́kẹ̀ta tí ń bá fa wàhálà ń jẹta ni. Èyí ti fẹ́ jáná rí. Ó lè pé èrò yìí máa ń papọ̀ lẹ́ẹ̀kan náà yẹn. Ní tẹ́tẹ́ rí tí ọ̀sẹ̀ ni pé ṣe rí bẹ́ẹ̀ ṣe wò mí aṣọ ní bo àṣírí mi. Èmi àti ìyàwó mi àti jẹun kẹ́hìn nísìnyí yóò ti tó ìjẹta. Ẹ̀ ń gbàwẹ̀. Àgbàwẹ̀ ìṣẹ́ ló ṣẹ́wà díẹ̀. Ẹ dákun tó lọ tó bá ká mọ́ yín ló tẹ̀lé fi ràn wá lọ́wọ́ sá. Tí n bá ṣe mistake ibi ló ń pẹ́ ni àbọ̀wọ́ ló need. Méjèèjì sọ. Èwo ló fẹ́ méjèèjì? Kí ebi ń pa mí. Kò lè fẹ́ jalè. Ìfọ̀n kan wà tó pé tí máa ń ebi apá wọn ní pé ebi ló pa àtàn lọ fi jalè. Ebi òun sọ̀rọ̀ pé kéèyàn lọ jalè máa ń decide pé òun fẹ́ jalè ní tí wọ́n ń tọrọ oúnjẹ báyìí. Bẹ́ẹ̀ ni sọ. Fine. Ìgbọ́ tó fẹ́ jẹ yín yóò dáa máa ní kó tẹ̀lé mi ká lọ sọ́dọ̀ woman ìyàwó mi tó ń tan jẹ. Fó mọ́ Ṣùbọ́lá Fúlùkà tó wà ní Jọ́sán yẹn ìyàwó mi ni. Ìyàwó mi. Bọ́ọ̀dé sáré. Hello, mechanic. Jésù. Okay, so say pé okay, má worry, send here. Má bínú jẹ́ mechanic kan ló ń bá mi sọ̀rọ̀ ó fẹ́ send nǹkan sórí WhatsApp fún mi. Ó jẹ́ ká lọ bí tá ń lọ. Ẹsẹ̀ tí ẹ rí mò ń wò nǹkan kan. Ìgbà tẹ́ ẹ sọ wípé Johnson ó sì jìnnà síbi kí n tó débẹ̀ mo lè ti dákú ẹ máa lọ ibi ọ̀pá mi. Nànà kọ́nà yẹn la máa gba ẹgbẹ́ báyìí wọlé ní kò jìnnà. Ọkàn mi ò lọ jìnnà. Ẹni bí òpẹ́ má bì. Kò pa mí mọ́. Mo fẹ́ yẹ̀ pé wọ́n lọ yẹ̀ pọ̀ ara ẹ o. Ẹ ṣeun gan sa. Ẹ ṣeun. Ẹ lẹ́ o. Mò ń kí yín o. Jésù. Ẹ lẹ́. Ẹ má bínú. Ibi mo ti ra mi yẹn ó jìnnà. Jesus is Lord. Lábẹ́ kan ọdún fi nílẹ̀ sí. Ẹ má bínú bẹ̀rẹ̀ lọ́sẹ̀ díẹ̀ ni. La ilaha Muhammadu Rasulullah. Ẹni ọmọ lórí ọmọ ní fìlà o. Ebi ní ìpa èmi mò ń tọrọ owó kì í. Ẹ tún wọlé yìí ó ti kàn gòmọ́jú yìí sì mi rí gbélégbélé látẹ̀kàn àsáfọ́jú ni. Ó sì ti fẹ́ pàṣẹ mi jẹ́ ẹ̀rú tí ń bà mí pé gbogbo tí mo ti látàárọ̀ ló ti rí. Ó ní mi pé mo ti gbẹ́sẹ̀ lu bàbá mi ti lọ jìnnà. Ó bóúnjẹ lọ mí owó sì mi lápò. Ṣé bá ọkọ fún mi nírú owó eléyìí? Ó tún ní kí n mọ ká lọ lé olóúnjẹ kan. Jesus is Lord. Apostle, we hear of this. I will tell Apostle, this is what you want to do. Bàbá dúdú. Àìdè èmi tí mo ń bọ́ fún yín ti pẹ́. Ẹ̀yin náà lẹ lọkọ̀ tá jókòó léyìí. Ọlọ́run kẹ́yìn. Mo kàn máa ń rí ládùúgbò yìí bàbá lówó tó ń bá ṣiṣẹ́ gan. Bàbá ẹ̀ kò nice jẹ́ ìwé ṣe ń kí ẹ. Ayé yín ọ̀dà. Mọ́nà mọ̀. Ó burú débi pé ọ̀gá mi burú bí wèrè ni. Ọdún mi ń kí ẹ. Lẹ́tọ̀ bá jẹ tún rú mẹ́yìn èèyàn gidi ayélujára rẹ̀ ló tún jẹ́ ìyẹn. Àfọkànbalẹ̀ inú mi dùn lájẹ ti kọ́kọ́ mọ́ yìí. Àwọn ọ̀rẹ́ mi ló ń bọ̀ yìí. Sáàjẹ́ mọ́ yìí. Àyìndé tó ń tó lọ owó yìí tó bá ti dé báyìí báwọn pò gan báyìí kọ́ ti owó mi ni owó ọjà mi ni bọ̀ tó bá ti mọ̀ máa fẹ́ bá mi pin àmàjọ máa ná ó ti yẹ bọ́ ẹ máa ń ṣe nìyẹn. Àwọn owó epo nu. Ọlọ́run máa fẹ́ ní ká máa lọ kílọ̀bù nìbọ̀ tó bá dé báwọn drag níwọ̀ ló ní máa ń pàkọ́ tí ó ti yẹ. Sáàjẹ́ mọ́ yìí yóò ti dá ọmọ àwọn owó epo kò sí wàhálà. Ẹ ǹlẹ́ o kí ló ń jókòó ṣe kí n dùn sí ni irú ìbéèrè àgọ́ wo nu. What do you mean? Shut up. Kí ni wọ́n sọ tán nísìnyí? Kí ló wà ní báàgì yẹn? Owó ni kí ló fẹ́ wà ńbẹ̀? Owó ló wà ní báàgì. Òbítíbitì owó. Ta ló ní owó tó wà ní báàgì? Èmi mo ní nǹkan mi àbí irú ìbéèrè olórí. Èmi mo lọ. Ó pùlì sáyẹ̀. Nítorí ìjà fún mi nàìjẹ́ lẹ́gbẹ̀ẹ́ bàgà. Nìkẹ́ni èmi lọ fẹ́ máa bá di kàdí wèrè kó jẹ. Ẹ̀yin owó epo. Ń bọ̀ fà wàhálà. Ẹ wo ẹ sọ fún o. Ẹ sọ fún o. Tówó máa dín wàhálà ni o. Nígbà yìí bá jẹ́ gbogbo ètò ṣe èmi kò ṣe ọmọ tàkì pé ṣọ̀yìn ọlọ́pàá. Èmi gbówó ní kì í kàkà wá mọ̀ gbẹ̀kẹ̀lé wá mọ̀ rọ́bà ń dùn ní má bíbí ọkọ̀. Mr. Man, wọ́n ló ń ta gbó ló ń ta. Èmi kọ́ mo ní o, bàbá Èkó ló ní o. Ẹni tó ń bọ̀ yà, bàbá Èkó ló ní.
irú ogun ìdílé wo ni ń bọ ọjà tó fi di pé wọn ní pé kọ ọmọ mùtí mọ pé tó fi ń gbáwé. Àyìndé kó lè dá náà ní. àgbàlagbà ìjọ ìjọ ṣé fún afúnmáwò bẹ̀rẹ̀. ṣé yọjọ́ ọmọ ìjàyè kò wálẹ̀ àwọn ilé kéwù sọ́ọ̀lẹ̀ ọ̀rẹ́ lókè. ó ti tó jẹ́ bàbá mi lẹ́sà wèrè bàbá mi lẹ́sà wèrè. tẹ́ bá ti káyọ̀ mọ́lẹ̀ ọtí náà lẹ́ẹ̀ma káwọ́ gbọ́wọ́ kébé olórí burúkú ẹ̀mọ́ tẹ̀tẹ̀ wè mọ́lẹ̀ ọjà san gúúsì bí ọ̀sùn pọ̀fẹ́ olórí burúkú. ó ní wúlò fún yàn ṣùgbọ́n gbogbo tó bá ti gbéyàn ti ṣe fàájì lọ́mọ léyàn kí ọjà san kọ́ ọdún ní kí kọ́ fún àríṣò wèrè. àtijọ́ ìmọ̀ ti sọ fún lórí wílé pé kó tẹ̀ fáwọn náà lọ́mọ kọ́ bá lọ́mọ kọ̀ọ̀rọ̀ mà ká fún yàrá yìí. Òun máa ń mú gò púpọ̀ ní ṣe. olórí ibú ni ọmọ òkú ọmọ bólówó wẹ́wó ni. Ṣé ẹ̀ láìpẹ́ bí ó ń bẹ̀rẹ̀ fún mi? Èwo ta lọ? Ọmọ tó ń gbé jókòó. Ìyá Kadija. Kadija sí ibi àwọn àpè àṣà ìwọ̀n ẹ̀. Ẹlẹ́yìn àwọn tí bébí tọmọ fẹ kọta náà fún mi. ṣẹ́fẹ́ mọ ẹ tó mi ní ó ní sí mọ̀mọ́ èmi ò gèdè gèdè ó èmi ò ẹ̀ka bẹ̀rẹ̀ sí ibi ọmọ ẹ wà ó kò gbà. ọjọ́ mo mú ọ̀gbẹ́ni má lọ máa fún mi ní gbogbo omi ẹ̀. mọ́dàgún bolodirabu Naira Marley. èmi ò ń ṣe Kadija ọmọ rẹ̀ ń ṣàbẹ̀rẹ̀ Naira Marley alájà tó ní kí n wọ̀jáàbù ni mo ṣe wọ̀jáàbù wá sí ìbáyọ̀ tí bèbè lórúkọ mi ò kò mọ nǹkan tó ń sọ. kò sí wàhálà o ọdẹ ẹ mọ́ bínú o sí mọ̀mọ́ èmi jẹsẹ́ ẹni tó bá tíìkì o. ẹ dákun ẹ mọ́ bínú ẹ gbọ́ ẹ̀yin náà wà lára àwọn alágbára tí wọ́n sọ pé kòró lé wọlé wọ́n ní ọ̀sán alágbára kankan lù mọ́ pé kòró ti lé gbogbo ẹ̀yin alágbára ìlú ìwọlé. kòrónà lé gbogbo alágbára àlè. wọ́n ló lẹ́yìn babaláwo wọlé wọ́n láwọn aláàfáà kòró lé wọn wọlé wọ́n ní pásọ̀ kan kòró lé wọlé. tá a bá ń sọ̀sọ́kúsọ ò ní ẹ má bá wọn sọ. tá a bá ní náà jó lórí omi ọ̀pẹ lọ kírun rẹ̀ wá. irú rẹ̀ dà. ọ̀dà àwọn alágbára ìlú orílẹ̀-èdè sórílẹ̀-èdè náà tún sí ọlọ́run wò ọlọ́run ṣiṣẹ́ rẹ̀ káwọn alágbára ayé máa tù wò. kì í ṣe wípé coronavirus lágbára láti láwọn èèyàn ọlọ́run wọlé ìjọba ló ká wọn lọ́wọ́ kò kó ní kẹ́nìkan ni ó má bòde mọ́. kì í ṣe kòró lẹ fọ́ fún ìjọba ló ti mọ́sálásí ló ti ṣọ́ọ̀ṣì ó tún ti lé ifá náà. èèyàn tó bá ní corona láwọn alágbára orílẹ̀-èdè àbí àgbálá ayé wọlé ẹ pé rọ wọn pa. pèrọ ni wọn pa. sọ pé corona ò lé àáfàá wọlé. corona ò láàfáà wọlé. corona ò lé babaláwo wọlé. corona ò lé babaláwo wọlé. corona ò láwọn pásítọ̀ wọlé. corona ò láwọn pásítọ̀ wọlé. àwọn ìjọba náà ká wa lọ́wọ́. Jesus is mo wí olórí ibú lọ́jà sí olórí ibú ni nígbà olórí ibú kú ti sọ níbi ìpàdé kò fún ọmọ tí mo fẹ́ ọ̀rọ̀ òfò ní ọmọ tó lẹ́nu ó lọ́sọ fún mi pé kọ̀rọ̀ ti lé gbogbo àwọn alágbára wọlé pé bá mi gan lágbára. ìwọ náà wá ń bá ajá wúra. èmi fọ́ fún wèrè kò sí èsì lọ sí wèrè fún diari yọ wà diari. ẹgbẹ́ yẹn bá ti bímọ tó fọ́ fún wèrè tí ò fọ́ fún baba ṣé kí n ṣe pé tiẹ̀ ti ta ọ̀fọ́ fún wèrè. Àyìndé kí ló dé wọn máa pariwo ẹ kó tó wá sílẹ̀kùn náà. ẹ má bínú mo lọ gbé kẹ́ẹ̀gì epo tẹ ní kí n rà lẹ́nu. o lọ gbé kẹ́ẹ̀gì o ṣáà pé mo gbé mọ́tò wọlé mo fẹ́ kó bọ́ sí òjijì fún ẹ mo ṣe ní kí n wá ṣàlàyé fún ẹ. mo mọ̀ pé mo try gbogbo yẹn ṣe ni mo like gbogbo yẹn ṣọ́ mi ọlọ́run nǹkan tó ṣẹlẹ̀ ọjọ́ mẹ́ta ni pé wípé àwọn owó tí mo gbé wọlé ti pọ̀. èmi náà fura. ẹ̀rù tí wọ́n ń bà mí pé ìwọ nìkan ò ní lè dá máa ṣe iṣẹ́ yẹn mo wá fẹ́ gba security kan sí. òun ṣe pé bí a máa dún náà òṣìṣẹ́ òṣìṣẹ́ mi mo ṣẹ̀ dúnwó ẹ̀ kù kódà máa tún increase owó ẹ̀ bọ̀ mo fẹ́ kẹ́rù yẹn pọ̀ jù lórí ẹ̀ mo wá fẹ́ gba security kan sí so ẹ̀ máa pé méjì ẹ̀ lè máa ṣọ́ mi. ẹ mọ gbọ́gà. sẹ́bẹ̀ mi mo ní orí mi sẹ́bẹ̀ mi ní sọ pé ọrùn ẹrù kan ó ti wọ̀ mí lọ́rùn ẹrù kan kò wọ̀ mí lọ́rùn ọ̀gá kéèyàn tó wọ́dà tó ti di Ọ̀yọ́ ọmọ yìí sì sẹ́yìn níbi tí mo wà ń gbé lọ́yọ̀ ibẹ̀ lògùn pé sí ọmọ ìsàlẹ̀ Ọ̀yọ́ ni mí èmi ọmọ ìsàlẹ̀ Ọ̀yọ́ a ní burúkú ọ̀gùn sẹ́yìn tí ìṣiṣẹ́ kankan fún yọjọ́ pé mò ń gba sàrà ni olùyù tí wàá rọ́ọ̀bù yín rí ọ̀gá ẹ̀yẹ dáhùn olè owó ń dọ́kan lẹ́mọ̀ bí mo ṣe ya wèrè tó èmi sẹ́yìn kó tó di pé mo gba security yìí pé mo gba sí ọdẹ mọ́ mo ti bá aláyọ̀ ń jà rí lọ́yọ̀ kìnìún tí kìnìún yọ báyìí mo mú wẹ̀rẹ̀ mo fà á lẹ́nu àwọn yẹn kọ́kọ́ sọ pé sẹ́mi ní sámúsì ẹlẹ́gbẹ̀ẹ́ mi ní sámúsì kẹ̀ àwọn làwọn kọ́ sámúsì bíi ẹtí mo ya kìnìún lẹ́nu mo fẹ́ nu ẹ̀yà báyìí ní pẹ́ ní kìnìún ìgbà náà ó gbé eléyìí tó gbàgbá sùn lọ yẹ mo fi di security táwọn lẹ́fẹ̀ẹ́ wá gbé wá fẹ́mi tó fẹ́ lágbára bíi títí wa yìí mọ̀ ọ̀gá ẹ má waste owó ẹni wọ́n kàn máa jẹ̀fà yín ni ẹ jẹ́ kí n máa sọ yín lọ ẹ ní pírọ́blẹ́mù. ọdún ṣẹlẹ̀ èyí tí mo yẹn ti fẹ́ gbé wá yìí lágbára jù ẹ lọ. ọ̀gá lágbára jẹ̀mí lọ kò ní yọ tán
ẹ jẹ́ fọwọ́ kí n bá bá wàhálà gangan. ká ló dùn. ṣé kí n pè wá. mo fẹ́ fọmọ àtàlẹ̀ ọ̀yọ́ hàn. mo fẹ́ kọ́mọ kọ́ ọ̀yọ́ lèmi ti wá ọ̀dọ̀ aláàfin lèmi ti wá. máa ń náwó rẹ̀ lóòkà àwọn ọ̀yọ́ ọ̀yọ́ tó yìí. ẹ pè wá. èmi. ẹ mi bí òkèlè. òkèlè lẹ́jẹ̀ tó pè wá. ọ̀gá. gbọ́dọ̀ sálọ. ọ̀gá gbọ́dọ̀ sálọ. ayé mi ti bàjẹ́ mọ́gàtún kí àfún ní dáadáa. má disappoint mi. ọ̀gá má disappoint mi. àìjọ yẹ bá wù. mo ní yẹ bẹ́ẹ̀ bàbá jáde fún wa. àìjẹ. àìjẹ. mẹ́ta ń sáré. àìjẹ mo sọ àwọn onímọ̀ ni. ẹ̀rọ tí mo ní kó máa tọ́ nítorí ọlọ́run. àìjẹ. má disappoint mi. mo ní nìyí. má disappoint mi. àìjẹ mi wọ́n ní ẹgbẹ̀ yẹn fún mi lókèlè ẹ̀wọ̀n ní eléyìí orí eléyìí gẹ̀ẹ́sù láyé ọ̀rọ̀ tí wọ́n bá jà lọ́yọ̀ lọ. olóòtú ní gẹ̀gẹ̀dẹ̀ bí orí ọkà yìí tẹ́lẹ̀ yìí kéde ọ̀hún bá ayé mi bàjẹ́. àìjẹ. ọ̀gá wọn fi inú ẹlẹ́kùn kí ẹ kúkú sáàkì mi ó gbé mi jẹ yìí lọ ẹ má jẹ kúkú òsì lọ́wọ́ mi lójú. ẹ bá bọ̀. àárín ilé ẹsẹ̀ ẹ máa gbẹ́ ibi láàárín ilé ẹgbẹ́ yíwà ẹ̀dá tẹ̀lé gbàgbọ́ ẹgbẹ́. ẹ máa gbẹ́. kí ló fi dáàmú tó fi kọ́pà ní ìjà. ẹ̀bẹ́ mi mo gbé nǹkan mi wá tí mo rí mọ́ bẹ́ẹ̀ ṣé wàá dé mo rí nǹkan mọ́mọ́ ni. ọ̀rọ̀ owó ni kò ní wá kí dúró àràpẹ̀ kankan nígbà jọ ẹ bá àwọn ológbó yẹn fún gbogbo owó àmì mọ́ bíbá. àmú olè ní ẹni bí wọn ti rọ́ọ̀bù tán wọn kà gbé owó òfin mi ni lóye gbóhùn fún mi tán bóun ti lálàá náà o bóun ti padà rí pé mo sọ owó lójú àlà. ẹnu ẹni sùúrù àti àwọn wo ló gbówó yìí fún ẹ tó gbé fún ẹ tó fi sọ pé òun mọ́ bí gbé káwa wa wù kalẹ̀ pín àwọn wo ló gbé fún ẹ. sẹ́rí ìgbà tí àwọn olè ń jalè tán lójú àlá mi wọ́n kàn gbé owó òfin èmi kàn wá rí mọ́ bí ni ojú àlá mo ti lè sọ ẹ ká sọ bàbá. ilé o sálàfíà lọ wà. àdúgbò ẹ bàbá. ṣó ṣí tí mo rí ọ. bàbá kọ́ mọ́ bá a sí náà ni. kí nìkan o. ní mọ̀ pápá láàrin ilẹ̀ wa mo ti ń pè yín káàkiri. mò ń ṣe nǹkan kan lọ́wọ́ mẹ́rin kí wàhálà bíi ti bú ẹ̀wẹ̀. ìyá ti jẹ mí. ìyàwó bíi ti bú ẹ̀wẹ̀ ìyàwó gbọ́dọ̀ jẹ́ olójú àwa yìí mọ́. ọmọbìnrin kan ló fìyà jẹ mí. ọmọbìnrin fìyà ọ̀fà jẹ wọ bọ́ọ̀sì rẹwà tó yìí. ṣe é rọmọ lóòótọ́ òun lọ rẹwà ju gbogbo àdúgbò wa ẹgbẹ́ gbogbo èèyàn máa ń lékè fúlékè àmọ́ èmi wò pé tí mo ní bàbá ń gbẹ̀jọ́ bó ti ẹ̀sẹ̀ kan pé ó yẹ kí n lè là ń bẹ̀. Jesus is Lord. ọfẹ sí kínú. mo fẹ́ mọ tí n ga sáré. ọfẹ wọ ìyá mà pọ̀. ọfẹ wọ ìyá mà pọ̀. ọfẹ wọ. ọjà. wọn náà dé nǹkan wò. ifá gan sọ̀rọ̀ ń parẹ̀ tọ́ ọ bá ṣe kò lè wọ́n. kí n bá sọ. ó ní òbò àwẹ̀ lé palisa ó de ní òbò àwẹ̀ lé palisa ó de jì ní bá di sùn ariwo ẹkún a máa ń ta ọkùnrin téèyàn bá ọkùnrin àti obìnrin bá wà jábàá sí báyìí ariwo ẹkún báyìí yóò máa tẹ̀lé wọn sọ. ṣé ìbá ta mọ̀ tí ń ga sá ìbá ti ń ga sá o. ẹ má bínú bàbá. gbé fàgà o. ẹ bá mo gbé fàgà mo bìrù yọba. kí ló wá ní ọ̀fẹ́ kí n ṣe fún ní pàtó báyìí. àní tí mo fẹ́ bí òtí ẹ̀jẹ̀ kan lọ kí n látọ̀ nǹkan rẹ̀. ọkú oríire àtíkè kan wà tí ń parí fún ọ ní ìsìn á pè ní tó ọba ilé bí kan títọ́ ọba ní kó sí ní ọ̀sẹ̀ bọ́ọ̀lù ọ̀fẹ́ bá sùn lẹ́ẹ̀mẹ́wàá yọ sí bọ́ọ̀lù ọ̀gùn àfi tó bá rẹ̀ wọ́ fún ala rẹ̀ dúró dáadáa. olùrẹsì wà lè sí mi ní mọ wọ́n ẹ̀rà ìjìdé àwọn ni wọ́n ta ìkòkò nífà adíáfúládì tí ìsìn ń gbàjá mẹ́rin kó ládìí fọwọ́ rẹ̀ lulẹ̀ lẹ́sí òjò tí ládìí bá fọwọ́ rẹ̀ lulẹ̀ lẹ̀ ẹran ńlá ní fi jẹ àti kí ọ̀hún dà. mo fọ. oògùn rí abẹnú bọ̀. bàbá ẹ má bínú ṣé Mr. Ladi náà ló sáré gbá tíkẹ́ ìwálẹ̀. ládìí bíi túbọ̀ ẹ̀wẹ̀ adíáfúnládì tí sún ògbó ọlọ́wọ́ bẹ́ẹ̀ ọ̀bọ ní jẹ́ bẹ́ẹ̀. èmi rò pé Mr. Ladi bàbá olójúgò ni.
kẹ́rọ̀ tí ọ̀fọ̀ ní sọ́fẹ́ pàṣẹ ayé ni. olóòbí kú ọmọ ẹlẹ́nu pọ̀npọ̀n. ẹ má bínú ẹ má bínú. ó ti wù àyè. má sì lo oògùn láíláí. àkìtè bó ṣe wà yìí. má rò lo oògùn ẹ o. báwọ̀ funfun bá wù ọrùn ọ wọ̀ ọ́. tọ́ba ilé fi pa ọwọ́ ẹnikẹ́ni tọ́ba fi kàn yóò máa tẹ̀lé ọ ni. ẹnbí ó burú dé tọ́ba fi pa ọ́ tọ́ba fi kàn mí máa tẹ̀lé ọ. pé bẹ́ẹ̀ ṣe wà yìí tí mo bá láti kéde ṣe yìí kí n fi tí mo fi kàn yẹ́ máa tẹ̀lé kí. bàbá ọ̀gá ẹ̀ lè ṣe wọ́n ọ̀gá ẹ̀ lè ṣe ẹ̀ wò ẹ̀jẹ̀ tẹ̀sẹ̀ ẹ̀jú mi kí n kàn ṣe ra fi pa ọwọ́ kí n fi. ọ fi kàn mí. kí n tẹ̀sẹ̀ ẹ̀jú. ọfẹ́ fi kàn mí. mo kàn fẹ́ sọ Jesus is Lord. Ọ̀pọ̀lọpọ̀ má jẹ́ orí. rí kí ni sà. Tọ́ọ̀ fi ní pátá ayé ni. ẹ mọ̀ jẹ́ nǹkan. Ọ̀fẹ́ sórí ibú. Ìfẹ́ sórí ibú. Ọ̀fẹ́ ibú kọ́ mi lẹ́nu gbọ̀ngàn. Ẹ má bínú. Ẹ má bínú. Lóògùn ọ̀fẹ́ o. Sáàkì o. Sáàkì o. Sáàkì o. Ọkà gbákòónú. Ọ̀nà náà làwọn ọmọ wa báyìí. Taxify ọ̀dà ni ó ń dìlé wa báyìí. Tá a bá dẹ̀ tètè rí a máa gbọ́ kàdà má bínú. Jésù. Iṣẹ́ ti tán. Iṣẹ́ ti tán. Máa ń tẹ̀ pẹ̀lú ẹjọ́. Iṣẹ́ ti tán. Jesus is Lord. Wà ní sùúrù rẹ̀. And I tell you, Apostle, we hear of this. I will tell Apostle about this. This is what you want to use your life for. Tọ́ba délé tọ́mú lò rántí ọmọ òwúrọ̀ àbí rẹ̀. Bàbá ẹ̀ bàbá ẹ̀ kí ló ṣe? Kí ló dé? Ìdílé òun náà rẹ̀. Ọmọ etí mi ti gbọ́. Ọmọ ojú mi ti rí. Ọmọ etí mi ti Hello, Suzy. Hello. Alpha. Mo wà okay. Ibo la wà yìí? Mo wà níbi Lekki phase 1 níbi roundabout yẹn. Ó sì dá. Bó ni sáà lè ríra nísìn? Mo mi lè wá sí Kòròdú. Ṣé kìí ṣe pé Kòròdú yẹn ló ṣe ń gbé sá mo wá sí Kòròdú yẹn o. Jésù. Mo ti kó Kòròdú. Mo wà ní Banana Island. Okay. But mo ò ní mọ̀ ṣé wàá ọ̀dà 35 fún bí a kó wá pí. Jesus is Lord. Dúró mi tó wà náà. Ẹ̀yin ọ̀dà 35 fọ́. Okay, sorry, ẹ̀yin lẹ ọ̀dà ọ̀gbà. Okay, mímọ́. Èló ni owó Uber àtọ̀dọ̀ tẹ? Kí ló dé? Àtàbújá ló ti ń gbé bọ̀ ni. Àná ibi tí mo ti ń gbé wọn bọ̀ jìnnà ẹ béèrè lọ́wọ́ wọn ibi ó jìnnà. Ṣé bọ́ọ̀ gba tanfa? Bí abẹ́ ní sàmú gba transfer. Bébí bò ní. Imagine ṣé bàbá láì láǹtì tiẹ̀ lélẹ́yìí. Ó jẹ́ dákẹ́jẹ́jẹ́. Wàhálà rẹ̀ máa ń pọ̀. Ọ̀rọ̀ máa mú kẹ́lẹ́ kẹ́kẹ́kẹ́kẹ́. Kí ló ṣẹlẹ̀ gangan? Bọ̀dá dákun má bínú jẹ̀jẹ̀. Ṣé bọ́ọ̀ kàwé? Bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni. Kí leléyìí dákun? Banana ni sà. Ayé rẹ̀ ọ̀dà. Orí mo dúró sí yìí. Ilẹ̀ tó ga ni sà. Kí ni English rẹ̀? Island. Banjo pọ̀. Banana Island. Kí wàá lọ bá mi fà? Èwo ti lélẹ̀ èso tún àní kẹ́tẹ́kẹ́tẹ́ ń fẹ́ kó padà. Èwo tẹ̀ ní Túndé Elliot tí wọ́n sọ pé tí máa ń gbé gbogbo nǹkan. Túndé Elliot gbogbo nǹkan ló mọ̀ pé Túndé Elliot. Túndé Elliot ni. Ìbàdàn ara ẹjọ́ Martin rí o àbí Ọ̀yọ́ dẹ̀ ní Martin. Aláìwọ̀ wọn ẹ̀rọ ìka àwọn ilé yóò gbọdọ̀ lọ. Adáyé àjà gbé máa fún yẹn. ọ̀gbẹ́ni padà adájà yóò padà jọ padà. Wọ́tọ̀ àpá bíbí ṣé wàá pa. Kí ló ń ṣe ẹ́ stọ̀ọ̀fù ẹ̀ náà má máa fi àwọn géèmù yẹn pẹ̀lú mi. Má máa ṣe wá àwọn eré bẹ́ẹ̀ yẹn ní sùúrù ò lè dá báyìí kó máa jòdì. Bí àwọn òmòwò gbogbo àdúgbò yìí èmi ni ṣáà máa bẹ̀. Kò sí nǹkan tó fẹ́ tí ò sí ń kàwọ́ mi. Máa náwó fún mi, máa ṣe ogun nǹkan fún ẹ.
ṣé fọ̀rí ni o di ní ẹni àtàtàtà òṣìwò kádàkátà olùbákà ṣé o di ní ẹni mo kó sí lọ́jà rí wọn gbé wọn fẹ́ fòdì ṣe. ó di ní ọ̀dẹ̀ ó di bẹ́ẹ̀ lọ́kàn ṣe. ó di ọlọ́run àbúrò wàhálà. ṣé màá fi ọmọ báyìí lẹ́yìn kò gbọ́ nǹkan kan ọkàn ti bá 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 wàhálà. bó ti wá jó di gbogbo kàrámọ̀ ọmọ yìí náà ọmọ ìṣẹ́ sí. ìwọ tó bá tiẹ̀ sọ̀rọ̀ mi wọ dákẹ́jà kì í sí wọn náà máa bá a dùn ọmọ ni. ilé tó ṣèdè. ọmọ ẹgbẹ́ jẹ́ ká ni òun lè fò di. ó lè fò di ọba òtọ́ ni náà ṣe kó jó di ẹ̀ lé wọn gbọ́dọ̀ kó di pẹ̀lú àwọn àmì tá a bá kárí àwa dé. tó bá tiẹ̀ jẹ́ kó di ní ọgbọ́n bá sára ní ọpọlọ ní ó sá ní títà tí wọ́n bá dé fọwọ́ sọ̀rọ̀ mọ́ wò. I can't actually understand what you're saying. Oh, Tony! No. I want to know who truly loves me. Wallahi, I love you. Wallahi, I love you. For me, darling, just dive right in. On the Cody diet. Slow down. On the Cody diet. That's it. You don't know me? Jesus! We're going to shop. You never see my face before? Yes, sir. Do you go school? I won't speak English to you. Jesus is Lord. If you know it, call anybody at home. If your baby, if not your pikin, that can interpret for you. I don't know how to speak Palakula. Call your son, call your daughter, call anybody at home. Yes, yes. Mommy. You can't hold my mommy debt and expect me to get my debt. Oh, mommy. Yeah. Agba mi ni àwọn fẹ́ fo ìbò pa mí ni. Ọmọ ìlú bí. How far, nego? Chop. Yeah. Now, your mother, my mother, debt. The debt is getting long. Waiting up. Hey. You know what? I know you so well and I know that you talk too much. You know what you're gonna do for me? Without spanning out the ends, you just hit the nail on the head straight, okay? No need for you to parabolate. Jesus is Lord! Parabolate. Yes, pardon? It's parabolate. Hey, interpret to your mommy. The debt. Hey, do you have a problem at all with your voice? Why are you talking as if you've got a problem with your vocal cavity? Yes, it's vocabulary. I live in United of Libya before. Yes, I speak vocabulary. Vocabulary? Jesus is Lord. Oh, sorry, please, let me ask you this again. Which school did you attend and what course did you study? Yes, trouble. Cause trouble. Cause trouble, man. Because if wèrè kankan jẹ́ àjọkọ́ ibi wèrè kankan kọjá rẹ̀ ó lé borí mi játorí èbó lórí burúkú tó ti yọ jẹ́ mi ọ̀sọ́ Yorùbá o tó bá gbọ́ Yorùbá jẹ́ bá mọ̀mọ́ rẹ̀ sọ Yorùbá o. Oh, so ó gbọ́ Yorùbá. gan. Mọ́mí ẹ ṣáà ti rí ó ti sọ Yorùbá last so yẹ kó lè relate pẹ̀lú yín sìn járe mo ní nǹkan tí mo fẹ́ ṣe nínú ilé. ó lè sọ Yorùbá ṣé mo fẹ́ aláwọn lílo ọmọ ní ẹbí tí ọmọ wa da vocabulary wèrè bó lẹ́bí títí yé yín mọ̀ mo jẹ. àti ògbó ìbò ló wá ń sọ ìbò caterpillar bí yọ gbogbo ohun tó dálẹ̀ látẹ̀kàn èdè ìlú wo ni. mo kàwé náà ìtọ́ kan tẹ́lẹ̀ ni pé ọmọ àgbà kò tẹ́ bí bóyá ti dá mi gbóná sí lẹ́nu gbà kékeré ni àwọn rẹ̀ ti lọ gbogbo tó ń sọ agídí mo fi ń gbọ́. ebi ògbó ìbò àwọn ọmọ mi ló gbọ́ àmọ́ gbogbo òyìnbó tọ́mọ mi gbọ́ yẹn owó mi ni mo fi rà ọ̀ fowó ròyìnbó fún ẹ bàtà yìí wọ́n fún ẹ ní àbúrò ọdún rà. lóòótọ́ bàtà yìí àwọn ọmọ ọba ni ẹ máa ń wọ̀ àmọ́ àlùmọ́ farafara ló kó fún mi. wọ́n fún ẹ ní bí náà sọ bẹ́ẹ̀ bàtà yìí kéré díẹ̀ fún ẹ. àwọn aṣèyí yìí la fẹ́ yà ọmọ yìí lélẹ́yìí ó ṣẹ̀dí láti Amẹ́ríkà ni gángan wà mẹ́ lórí wọn màmá wa fẹ́ béèrè lọ́wọ́ yín pé ṣé kí wọ́n bá fóògùn fàyàn wálé léèyàn mọ́ ṣe bẹ́ẹ̀ ni àbí ọ̀hún yẹn ni mọ̀ yí wọn lórí ẹ̀jọ̀ náà ayédò sá sọ ìbò lórí burúkú ẹ̀yìn àti wọn ẹ̀ sáàjọ kó nǹkan tá a fẹ́ yà náà nù ẹ̀jẹ̀ tá a rí rọ̀ nẹ̀ ó yá. action. bàbá ìyá wa ọmọ mi tí mò ń sọ fún yín ó ti lu òyìnbó dé òun rè
láti jọ tó ti dé báyìí ní ìlú ẹ̀rí. pàjẹ́. pàjẹ́ wọ́n fẹ́ bọ̀wọ́ jẹ́ ṣé mi ni pàjẹ́ mi ni àìpàjẹ́. mo ti ń ṣe ni. Fúnkẹ́. ipa ti wọ́n sọ̀rọ̀. lè ọ̀rọ̀ kọ mẹ́mẹ́. ọmọ kan yà ń gbò kí ni ṣe yìí sọ́mọ ni ọ́. gbólóhùn ìgbà. akẹ́lẹ̀ sútì sọ́mọ rẹ̀ ipa sọ̀rọ̀ ń parẹ̀ pọ́mọ nílé ni. òun yóò rí pọ́n. sútì mi sútì. láti jọ tó ti dé láti. dìrẹ́tọ̀ àwọn wo ló ń pariwo yìí kẹ̀. ó bá gbàlagbà tí tí ń ṣiṣẹ́ wo rẹ̀ ń pariwo ọlọ́gàá ni. má sọ̀rọ̀ ẹ̀ ẹ jẹ́ ká fún ẹ yẹn náà. Excuse me if you start seeing us as we were together. gbẹ́nu búkú sàn. àmọ́ ìbéèrè kan tó rọ̀ mọ́ tó lè fa okùnfà nǹkan wọ̀nyí sẹ́ẹ̀fù ògùnfà wálé ni. oògùn. dára. That time, assuming you call us, we don't go bust the guy. We don't go. ẹnu yìí ni ó pa yín ẹ̀yin olórí kúkú ọmọ ẹ tó 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 bí ìgò àwọn àgàgà ìwọ́tọ̀ wọ́n fi tọ́ ọdẹ fìlà yìí kò lè dá. kí ló bá lọ báyìí. Fúnkẹ́. ẹ fẹ́ pasán ayé ni. àti wà. ẹ sáà ní wọn lágbà àwọn ọmọ rìázà. bàbá olóhùn yọ bàbá olóhùn ẹ má bínú màmá ẹ má bínú ẹ má bínú. ẹ má bínú. ẹ jọ dìrẹ́tọ̀ ó tọ́dún mélòó tẹ̀sí wá di iṣẹ́ yìí. bí ọdún keje rè. ẹ mọ̀ṣẹ́. ṣé tí orí burúkú tẹ kó bá mi kẹjẹ kí eré kó máa bèèrè lọ́wọ́ mi pé yẹ̀wò mo bẹ̀rẹ̀ dìrẹ́tì sáà kọ́kọ́ dìrẹ́tì fíìmù mi lélẹ́yìn àbí wò lórí burúkú báyìí gan-an mímí tí kò yẹ kó jẹ́ yìí náà o. ẹ má bínú mo ẹ má jẹjọ ẹ má bínú mistake. ẹ má wọrí mo mọ bí ìdáhùn kéésì sẹ́yìn lẹ́yìn eléyìí tí mo ti pé aṣọ yìí tẹ ẹyin táwọn tù yìí ẹni bá tún sọ̀rọ̀ lẹ́yìn eléyìí kò ní dábùn ẹni tí bá pa sọ̀rọ̀ ẹni bá sọ̀rọ̀ yóò ṣòfò ní. owó wẹrẹ gan. ṣé mímí mọ́jà mi sẹ́mọ̀ ìwé lórí kúkú gan. ẹ já pick up jàre action. ẹ̀kọ́ ti jàre a. kí ni ìṣẹ̀lẹ̀ mi báyìí náà. yóò sáà ń ya ibo fìmù ní ẹ̀rẹ̀ bẹ̀ síbi kọ̀ pákó ayé mo ti pé àtúnyẹ̀ ẹ̀dẹ̀ sọ̀rọ̀ náà. kò lè dá fún ẹ. ẹ torí wọn náà ló ṣe pépè tó bá kọ sọ̀rọ̀ ẹ tó bá tún sọ̀rọ̀ kò lè dá fún. kìí sẹ́yìn mọ̀ ń bá wí a ṣebí mo sọ wípé ẹ̀yìn tó bá sọ̀ lẹ́yìn kámẹ́rà mọ̀ ń sọ kìí sẹ́yìn ni mo bá wí náà. ìgbà tó bá dé wọ́n máa sáré wọ́n máa ṣe àìsàbí wọ́n rí mi nígbà tí mò ń tiraka tí mò ń. ọ̀pọ̀ náà dúró bẹ̀ ọmọkùnrin wá. mi ara sọ mi àpẹẹrẹ sọ gba igbá fún àpẹẹrẹ sọ àwo fàyà. oníṣòro kan tí ń bọ́ fínra tó ń rò lọ́wọ́lọ́wọ́ tó ń torí rẹ̀ rìn kí. bàbá òótọ́ lẹ sọ. kárí fa Elédùmarè ọ̀fọ́nrán ọmọ ṣé o. òótọ́ lẹ sọ. kí ni ìṣòro rẹ. sẹ́ẹ̀dí fẹ́ẹ́ ṣe ń wò mí yìí ìṣẹ́ ti mú èmi àti ìyàwó mi bí ẹ mú. ìṣẹ́ mú wá gan-an kódà kí tó kùn lé láàrin ọ̀pọ̀ ariwo lé lórí ariwo burúkú tí wọ́n gbọ́dọ̀ máa pa lọ́kùnrin lórí. mò ń wọ́dọ̀ ọ̀rẹ́ mi gan tí ń lọ tí ó ti ẹ̀bùn wa níbo ti ẹ̀sàkó mi jábọ̀ ká fi tẹ̀ bàbí ká fi. ọkàn rẹ balẹ̀ lọ́gán tó ti lè fojú kàn mí ọ̀rọ̀ rẹ ti dayọ̀ lọ́gán tí mo rí ọ̀la mi ara ti sọ ṣàlàyé pé nǹkan kan ń bọ̀ fẹ́ra ní fún ọ ní kinní kan ní ìsìn oògùn abẹ́nú gọ̀ọ̀gọ̀ lúbúlúbú ojú ọlọ́ ọ̀sán á ní kò jẹ́ nǹkan méjì tó o bá kún lójú tó dùn ọ́ tí ó fi jéèyàn títí ayé ó fi parẹ́ ó fi tọrọ rẹ̀ yóò sì jẹ ọ. olùrẹsì wa ẹrẹsì mi ní mo wẹ́ ẹ̀rẹ̀jìdé ọ̀sà oníkò jẹ́ ajẹ́ oníkọ̀ ọ̀sọ̀ ọ̀sà ni mo fẹ́ fún ajẹ́ oníṣọ̀kọ̀ ọ̀sà. gbà lọ́wọ́ mi sọ́ọ́ni kíní ti bẹ lọ́wọ́ rẹ̀ yìí wọ́n fi béèrè nǹkan méjì tó kún dùn tó fi jéèyàn títí ayé ó fi parẹ́ tí nǹkan kan tó sì máa jẹ ọ̀rọ̀ tọ́mọ rẹ̀ ó jẹ́ bíbẹ̀ wọ́n fi tọrọ rẹ̀. bó ṣe wà yìí kí o fi tọrọ méjì tó bá wù mí yóò sì sẹ́bẹ̀. ẹ ṣeun ọkọ òkò rẹ̀ ẹ ṣeun ire o ẹ ṣeun ire o ẹ ṣeun. tí bọ́lá ti mọ sáà náà ìdáná rì mọ̀lẹ́kà kan bàbá yóò jẹun tètè padà léjé lọ báyàwó mi. èmi mọ ohun ojú mi ti rí ọmọ ohun etí mi ti gbọ́. owó lọ wọ́n máa ní ọlá ní ilé lọ́nà ìyá. Jésù. gbogbo ìyá bàtírá nínú ilé mi tèmi mọ̀ tán kẹ́ tèmi mọ̀ tán kẹ́. Jesus is Lord. ìwọ àtọ́gbọ́sà ọ̀gbọ́sà ọ̀gbọ́sà oníburúkọ ọ̀gbọ́sà oníburúkọ.
ẹ̀tọ́ ẹ̀. Owó bàtà kù. Inú lẹ́nu ọmọ wọ́n gbà. Ìyá Bàsírá. Ìyá Bàsírá. Bọ̀dá ìyá ọgọ̀. Báwa ni ọgọ̀ wá sẹ́sẹ̀. Ìyá àdúgbò mọ̀ bàtí dáàbò. Ìyá bàjẹ́ ìyá bàjẹ́. Bàbá bẹ́ẹ̀ náà bí ayé yóò da. Kí ló ṣẹlẹ̀? Ìyá Bàsírá ti pa mí. Ẹ ti kú. Sẹ́ẹ̀ni. Kúrò mẹ́tọ́ sí ọmọ ẹgbẹ́ àgbàdo ẹ̀rùn. Continue. Sẹ́ẹ̀ni bẹ́ẹ̀ ṣe wọ́n yí bàbá. Àjọ ní bá jẹ láàárọ̀ yìí. Jésù. Èmi wá dí ìdórí ẹni. Mo yọ ọ́lẹ̀ lọ ní o. Èmi wá tájọ jẹ lọ. Ìgbà tí mo ti lọ lọ́dọ̀ mo pàdé oríire. Kí mo bọ́ ní padà kí wá fún ní mẹ́sẹ̀gì tí mo rìsíìfù. Mo bá jẹ́ gbogbo gbogbo nínú ilé. Ríkì tó ti lóko lórí ìjọ mo ti fẹ́. Wọ́n ń gbó. Bàbá Sira, èbó gọ́sọ̀rọ̀ fòwe, èbó sọ́yọ̀nà náà, wọ́n ní mathematics sọ́jọ́ ọ̀gá ìṣòro lọ́kọ̀ dídó. Tẹ́lá kí ló ẹ̀ fẹ́ tẹ́lẹ̀ náà? Pé kí wọ́n bá ń dó. Ní sùúrù náà, oríṣiríṣi ọkọ̀ lọ́wọ́ ọwà ń lé ọ̀dà bí orí oòrùn. Ọmọ yìí mi ò gbọ́ kó kílá bẹ́ẹ̀ rí. Mi ò gbọ́ rí kí tó kílá bẹ́ẹ̀ rí. Èmi ti ń gbọ́ ti pẹ́. Mo kàn ń pè é sport doctor ni. Nínú lẹ́yìn. Wàá gbọ́dọ̀ sọ fún ọ kí ló ọ̀pọ̀ ṣé ọkọ̀ tó gbà inú. Ìwọ ni. Ìpẹ́ ti sẹ́yìn kí ló gbà mú. Ìwọ náà ti wà lára ẹ̀ o. Tí o bá ṣe nǹkan báyìí, ó lọ bá ń ta ni. Ó ti yọ, ó lọ máa pàdé yẹn kò dáa tó ṣe ló fi gbájú òfin. Ó wá bí ó ṣe. Láyé olúgbọ́n mọ́ra o. Kò ní yọ olúgbọ́n. Lájà ìsàlẹ̀ sòbínú o. Ayọ̀ ìlú bàbá kò ní. Lójú ayé mi ló ti mọ ìyá lẹ́bọ̀. Wà á sí wàhálà fún ọlọ́ọ̀yàwó ìlú èmi fẹ́ wá sí o. Mọ́mọ́ wọ́n ti ní tí bá fi kiri yìí tọrọ bẹ́ẹ̀ ni ó ṣe rí o. Ìwọ ọmọbìnrin yìí o. Ó yẹ dàrọ. Wọ́n dàrọ. Ó gbọ́dọ̀ àwọn ẹ̀ dàrọ. Ìwọ ìyá Bàsírá gbà mí o. Ìyá Bàsírá ti dàrọ. Ó dàrọ. Ìyàwó kiri dàrọ. Ìyá Bàsírá ti dàrọ. Ó dàrọ. Ẹ kò nulẹ̀. Kó dàrọ. Ọlọ́pàá mo stay straight. Kó dàrọ. Kó dàrọ tó ọlọ́ọ̀yàwó rẹ̀ ni. Dàrọ. Ẹ mọ̀ tó ní. Bí wọ́n ti máa pariwo pé mo ti sọ ìyàwó mi dàrọ káàkiri náà ojú tí mọ̀ lélẹ́ yìí. Ẹ̀rìn ọ̀dà ìwọ kìíní yìí ọ̀yá yóò dìde padà. Fúnkẹ́. Lọ́wọ́ kó sí ọjà tó sí lọ. Kò sá sí wàhálà mo ti dárí jọ. Kí ni wàá bábọ̀ ní ìfẹ́ lọ? Mo ti dárí jọ. Bí tí mo bá bọ̀ náà mo bá bọ̀ wálé torí mo ti pàdé olórí rẹ o. Bàbá mi fún mi kìíní yìí. Ó ní tá a bá fẹ́ ká fi tọrọ. Ó ní tá a bá ti tọrọ yóò ṣẹ bẹ́ẹ̀ ni. Kí la lè fi tọrọ ní ìsinyìí torí ẹ mo ní mọ sáré pẹ̀lú. Ká fi tọrọ owó. Tó ìwọ kìíní yìí o ìwọ kìíní yìí o abẹ́ rí owó ńlá nísìnyí. Owó ńlá o. Ìrówó gẹ́gẹ́ bí tọrọ ẹlẹ́ẹ̀kejì. Owó ìdókòwò. Adúgbò tí bàbá yìí sọ fún mi pé yóò ṣe sá. Bàbá ẹ̀yin náà mọ̀ ń wá ẹ dákun kíní tẹ́ ẹ fún mi mo ti fi pé tí mo fẹ́ lẹ́ẹ̀mejì kan wá. Olódùmarè ló gbé mi rẹ pàdé lábẹ́ kádàrá. Olódùmarè sì rán mi sí ọ kí n wá ṣe mo sì fi ṣe. Nǹkan méjì lolódùmarè nínú ìtọrọ sí ìtọrọ Jésù. Rí nǹkan kan. Àti láyé bàríkà rẹ láyé ìdọ̀wọ̀ lọ. Oníkíyàwó rẹ ó yarọ́ dárọ́. Mo ń bínú ṣe bínú yọ ọgbà ọ̀rọ̀ bínú ni kò yẹ kó ṣe sẹ́fún bínú. Èmi mọ ohun ojú mi ti rí. Tó ti ń tọ́ dálẹ̀ tó ti ń tọ́ dálẹ̀. Nítorí àyè sáwà lọ́wọ́ bàbá dáadáa wọ́n ti tún sọ wípé kò lè ṣiṣẹ́ tó ti ń tọ́ dálẹ̀. Bólè yẹn ti fẹ́ bẹ̀rẹ̀. Dájú ọ̀nà ìrìn lọ́wọ́ ilé pàdé áńgẹ́lì ìjọ ọ̀sán náà tó yóò sọ fún ọ̀nà èmi lẹ́dẹ̀ ọwọ́ mi lẹ́tà bíbí nítorí burúkú ọmọ bọ́ọ̀lù fẹ́rẹ̀ ìdíje ìṣe orí ikú o. Ìṣe ọmọ náà wọ́n tẹ́lẹ̀ mọ́ ọmọ ọmọ ọ̀la ẹkún bá díẹ̀ jẹ́. Káàbọ̀. Bá mi lọ kábísò. Tí bá yẹra kábísò. Kábísò bá mi lọ. Lọ́wọ́ kò kábísò. Dáhùn lọ ojú àìkú sunkún tó wá tó wá. Àní pẹ́ dé ní ìsìn. Àìjẹ́ kó ṣe kó máa ṣe é káàkiri o. Àní eré kò kábísò. Àìjẹ́ mo mọ̀ ní kó jẹ́ kó pẹ́ o kò ní kó pẹ́ o. Rà. Àgbáàrò.
Oya, Maya. Oya. Top no. Oya, Maya. Oya. Oya, Tawo. Amẹ́ríkà wọ́n jíjó mi pàṣọ wọ́n ń jó tipẹ́ gbèrègbèrè tipẹ́. Ẹ ká sọ mọ́ mi. Ẹ ká sọ kí lè fẹ́ rà. Ẹ fún wa ní ẹyin ṣé kábísítò wà? Ẹ fún wa kábísítò. Ṣé kí n bá gé? Ẹ bá já. Oya take. Ó mú kábísítò. Fine boy. Ó ti gbé sẹ́nu. Abẹ́ẹ̀ rí. Gbogbo kọ́lù fi jọ̀gá. Àbí o. Ó ti jọ̀mọ́ yà tẹ̀tẹ̀tẹ̀tẹ̀ bí òkè wọn fábílì. Sẹ́ẹ̀sì bọ̀ wọ́n sẹ́ẹ̀rí fẹ́ẹ́ ṣe ń wo yìí. Tóga náà bá gbá jọba dẹnu dé nǹkan báyìí. Ẹ yóò gbé ń fa táàpù ní mọ́fà. Bẹ́ẹ̀ ló fẹ́ẹ́ ti fa kiri yìí. Kẹ́sì mọ́ ohun fẹ́ẹ́ ṣe ń wo yìí. Ẹ̀dọ̀ yóò gágá bóyá lójó láìkì yín. Ewu bó ti sáré rí yẹn tó bá rí yọmọ yẹn tẹ̀tẹ̀tẹ̀tẹ̀tẹ̀. Tó kùkú tó fi kí n mọ̀ lọ. Oya say bye bye to uncle. Jésù. Ó ti bẹ́ẹ̀ kò sí wàhálà àwọn ẹ̀já yé. Jayé yìí lọ́sọ̀ mọ́tò àlẹ́ pọ̀ wá bí. What? Jesus is Lord. Wàláyé tí ìdílé yẹn tí wọ́n láìka ọmọ tó báyìí rí. Wọ́n fọ́ náà kúra. Sẹ́ẹ̀rí mi náà nínú ọ̀rá kábíntò fún mi. Ọmọ yìí wọ́n kúra gan-an. Gbogbo èèyàn kan ń jó kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ mọ́ ni. Apostle, we hear of this. Iná mọ̀ bá bọ̀ yóò gà. Sẹ́ẹ̀rí bá ṣe ń lọ. Àwọn bọ́ìsì ní ń gbé lọ́dún lọ́sì ní ń ṣe fine boys, ọ́nímù, túgàtì, sẹ́ẹ̀rí olóyún jọ́pọ̀ọ̀kù ní ìlú kúkú sọ wọ́n báyìí. Sẹ́ẹ̀rí kí làwọn débi láti fẹ́ ra nǹkan sí ní ẹ̀gbọ́n. Wà láìtàláì. Ìyá àmọ́ ṣe gbé báyìí tọ́já gẹ́nẹ́ kábísítò fún. Tọ́mọ yín gbé sẹ́nu nípa kúrú gbígbà téèyàn mọ́ mú. Bí màmá ṣe ṣe tọ́mọ lọ kíwí kẹ́ni tó gbé ọwọ́ kọ́mọ lọ. Ọmọ yín náà ṣe bábàáì. Àyìndé. Ẹ rò fún ìyá rẹ̀. Àyìndé. Sá. Ọmọ mi dà. Yín bẹ́ẹ̀ bí alátẹ̀. Ọmọ yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti jáde rẹ̀. Sá. Mọ́mì ẹ̀. Ìyá alátẹ̀ kìí ṣe mọ́mì. Ọmọ mi wà bìtẹ́tì lára kábísò. Ọ̀nà kìíyá mi wèrè ọ̀gá. Wà lẹ́tà láì ní yọ̀mọ̀ yà sẹ́sẹ̀sẹ̀sẹ̀ bí ẹyẹ ẹ̀dá. Lójú àfọwọ́ mi lẹ́bẹ̀ẹ́ ló ṣe ń bọ̀ nílé. Tèmi ti ta. Ayé mi bàjẹ́ náà. Tèmi ti ta. Ó fẹ́ sori burúkú ni. Tèmi ti ta. Ọmọ mi wà níbò. Ìbéèrè aláṣẹ òun ló sọ fún ibà bàá kí n máa lọ. Ọkùnrin ó sọ̀gbà yìí. Ọwọ́ ọmọ mi náà wọ́n bọ̀ ní. Ọmọ mi sọ ní ẹgbẹ́ You know you can be prosecuted for that. Dédé bẹ̀rẹ̀ ọmọ àlùyọ̀ ló máa ń fa òkú rẹ̀. Ṣé pé àwọn pípù yìí wọ́n ń fowó wọn ṣeré? Àti ìgbà tá a ti dé láti 8 o'clock, wọ́n ní ká débí ní 8, a tún fún wọn ní 7:30 la débí. Wọ́n ti wàá pè wá pé iṣẹ́ ti yá. Now ọ̀rọ̀ wo ò le rárá. Tí bá kúrò bí ní ìdájí ọ̀la, mo mọ̀ pé nọ́mbà tó máa tètè fún mi ká. Àwọn oníjà ìjà àwọn oníjà ìjà náà mi nìkan wọlé wọ́n jà àwọn onífíìmù ló wà nípa ìjà ìwọ akọ́lùwọ́ ti náà ní ìwọ́n tẹ̀tẹ̀ bẹ̀rẹ̀ bí mu àwọn bá pààyàn yìí kèrè ìjà rẹ̀ wọ́n ìwọ kankan wọ́n yín látọ̀ kọ́ o babaláwo ìyẹ̀yẹ̀ ọba ṣòkò wọn fún mi lẹ́yìn ó ti ṣòkò wọn pàdù fíìmù ó ti máa nílé lẹ́kì máa ti nílé kàkíkàkí. Oh my days irú ọmọ wo wá rèé torí Ọlọ́run mo jẹ jìyà lórí àwọn ọmọ yìí o. owó yọ ẹ̀jẹ̀ pọ̀ mi ìwọ ni wọ́n á bọ̀ wá ṣòkò ó fún mi lẹ́yìn. Pápá jùlọ ń bolo sí babaláwo. Babaláwo tó wà tó fíìmù pé òun láti máa ṣe Akíni, ìwọ tó wá ti ní yàrá jà owó. Àwọn ọ̀sẹ̀ yìí sì ń gbowó lọ́wọ́ yọ. Ìwọ, wọ́n dẹ̀ kú dẹ̀ kí kú ti pẹ́. Tàbí lélẹ̀. Tàbí lélẹ̀. Ìjà! Ìwọ tí wọ́n bá ọdún bíbí rẹ̀ kọ́ rẹ̀. Wọ́n lè mọ̀ ti kú ti pẹ́. Adébọ̀ ló ń nọ bẹ́ẹ̀. Adébọ̀ nígbà nílẹ̀. Ẹjọ́. Adébọ̀ nígbà nílẹ̀. Àjọ ọmọba. Kí ló ṣe? Lẹ́jọ́ mo wálé mi. Ọ̀gbẹ́ni farabalẹ̀. Ẹgbẹ́ mi kọjá ìyá rẹ̀. Má lọ pè wọ́n sí mi. Kí ló jẹ́ bẹ̀?
wọ́n èmi tí mo pọ̀ gan mo ṣá ẹ̀ wọ́n wọ́n tó pọ̀ nígbà àjọ yàrá gbé pẹ̀ jáde kí n gbé pọ̀ mi jáde pásítọ̀ tí láyé náà tiẹ̀ pásítọ̀ tí láyé náà tiẹ̀ ìyẹ́ ìyẹ́ ìwà náà nígbà gbé pẹ̀ jáde kí n gbé pẹ̀ mi jáde pásítọ̀ kì í kájọ pa wa. ẹ ṣe wọ́n lóògùn nǹkan ni. ẹ jẹ́ kájọ kíkẹ́ kíkẹ́ ìṣẹ́bí mú ó dà pàjọ́ yà ń lójú. ó dà púpọ̀ ó dà ẹ gbàdúrà fọlọ́ tàbí ẹ̀ èmi ọba bí ẹ̀ ẹ̀ mọ̀ mí ni ó dà mọ̀ bọ̀ Apostle, we hear of this. Jesus! tó mọ bó wá rèé torí You know you can be prosecuted for that. But she very high. After one, original time, my jaw extra.